mínísítà ọ̀rọ̀ iná tó ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fipò sílẹ̀ lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn lórílẹ̀‐èdè nàìjíríà tó tún ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ọ̀gá àgbà ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀‐èdè yìí ìyún the deputy governor of the Central Bank of Nigeria olóyè adébáyọ̀ adélábù ẹni tí ó gbà yìí mọ̀ sí pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí nípa àbájáde ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìpínlẹ̀ Ọ̀yọ́ láti yan ẹni tí yóò jẹ́ gómìnà tí ó ṣojú ẹgbẹ́ òṣèlú APC lásìkò ètò ìdìbò ọ̀hún èèyàn nínú oṣù kejì ọdún tó ń bọ̀ tí adébáyọ̀ adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì tó sì tún ti fún gbogbo àwọn olólùfẹ́ àti alátìlẹyìn nírètí wípé kò tí ì tán síbẹ̀ oòrùn tó kù lókè ó sì tó aṣọ ọgbẹ́ èèyàn pé òun ò tí ì pàdánù tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀rọ tó wípé adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì àti sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá sẹ́nitọ̀ Sharafadeen Ali pẹ̀lú sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè àríwá ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá sẹ́nitọ̀ Abdulfatai Ọmọ́táyọ̀ Buhari àti àwọn míì ni wọ́n jọ díje fún ipò tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tó jẹ́ pé sẹ́nitọ̀ Sharafadeen Ali ó ní ẹgbẹ́ òṣèlú APC kéde pé ó jáwé olúborí nínú ètò ìdìbò náà ṣá o lẹ́yìn tó pé èèyàn tí wọ́n ti gbàgbé pé ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC wáyé tó sì jẹ́ pé àwọn àgbààgbà ẹgbẹ́ wọ́n ti múra láti ṣiṣẹ́ fún sẹ́nitọ̀ Sharafadeen Ali níṣe ni adébáyọ̀ adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì inú màá tó sọ nǹkan míì ní ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ kẹtàdínlógún nínú oṣù karùn-ún ọdún yìí the 27th of May 2026 èyí tó tún jẹ́ ọdún iléyá àwọn mùsùlùmí níbi tí adébáyọ̀ adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì tó ti kírun yídì ní ìlú ìbàdàn níbi tí olùbàdàn ilẹ̀ ìbàdàn ọba rashidi adéwọ̀lú lálọ́jà arúsà àkọ́kọ́ àti àwọn bíi alhaji oríyọmí hamzat olóyè taofeek adégòkè tí gbogbo wọn ti wá kírun yídì ẹni adélábù adébáyọ̀ pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì ni ló ti bá gbogbo àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì jẹ́ kó di mímọ̀ wípé òun ò mọbi táwọn èèyàn ti gbọ́ pé òun pàdánù tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú APC ó ní kò sí nǹkan tó jọ rárá ó ní nítorí pé àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC làbújá ìyún APC National Leadership àwọn nìkan ṣoṣo ni wọ́n láṣẹ láti kéde ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé gómìnà ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ló ní títí di àsìkò tóun sì ń bá àwọn oníròyìn náà sọ̀rọ̀ ó ní àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC wọn ò tí ì sọ̀rọ̀ tàbí kéde ẹni tí ó jáwé olúborí.